أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Mukiwa lónlé lóko lálejò lọ́mọlé mo kẹ́yìn tẹ́ jẹ́ Christian mo kẹ́yìn tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe pé kí àlàáfíà Ọlọ́run máa bá ogun yín gbé mo wá kí wa tá jẹ́ Muslim káàkiri àgbáńláyé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo kí n káàbọ̀ sórí ètò wa ẹ̀kọ́ lórí ìṣẹ̀ṣe àti òrìṣà àti change sí ẹ̀kọ́ tó là ń dára lẹ́kọ̀ọ́ ni à ń dára lẹ́kọ̀ọ́ lórí ìṣẹ̀ṣe àti òrìṣà bí ṣe máa ń sọ níbẹ̀rẹ̀ tí máa ti bẹ̀rẹ̀ ètò yìí a kì í sọ̀rọ̀ Kùránì ń bí o a dẹ̀ kì í sọ̀rọ̀ Bíbélì a yẹ sọ̀rọ̀ Jésù a kì í sọ̀rọ̀ ní Muhammad tẹ́ bá ti rí ẹ̀kọ́ lórí òrìṣà àti ìṣẹ̀ṣe àbí ìṣẹ̀ṣe àti òrìṣà má kó ti Kùránì ń bí má kó ti àdísì ń bí má kó ti Báíbù ń bí má kó ti ànábì sọ pé Jésù sọ pé a ní ìdí ẹ̀ ń bí pílátífọ́ọ̀mù míì láti máa yanjú yẹn ìfàlágbọ́rọ̀ Ọlọ́run tó bá di ní àárọ̀ ọ̀la tó jẹ́ on the 25th of December a máa kó lórí platform eléyìí fún ọ̀la torí kọ́ ọ̀la ní Christmas Day so a dẹ̀ gbọ́dọ̀ gbẹnu sí ọ̀rọ̀ kérésì ká tó fi yẹn jomi tó rọ̀ láàrin ara wa láti máa mú tọ́pìkì ọ̀la tó máa kó lórí platform ìṣẹ̀ṣe ọ̀la yẹn Christmas la fi discuss so tó mọ̀ pé ó ní í ṣe pẹ̀lú àwọn Christian bá ti tọ́pìkì yẹn má sọ̀rọ̀ èṣù lọ́la má sọ̀rọ̀ onífá lọ́la àsọ̀rọ̀ ọmọ èṣù àsọ̀rọ̀ ifá lọ́la àsọ̀rọ̀ ìṣẹ̀ṣe àsọ̀rọ̀ Muhammadu àsọ̀rọ̀ ìtàlẹ́sọ̀ lórí ẹ̀ ní Christmas ìwáyé ẹ̀ iṣẹ́ ẹ̀ àti wọn tó kó sínú ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká máa ṣe ìyẹn ní discussion wa lọ́la dóò mo ti bẹ̀rẹ̀ látàlẹ́ àná náà a fẹ́ wo aspect kan tí ò yá níta táàgì ta lẹ́mọ́ lórí Facebook àti YouTube ni pé mùsùlùmí àti Christmas ṣẹ́gun máa ń di àríyànjiyàn ní gbogbo ọdún but ẹ̀kọ́ la bá lè ní mo kàn prepare mind wa against alẹ́ àti àárọ̀ ọ̀la irú ọ̀la yẹn ti kọ́ ọmọ ìṣúmọ̀ wà lọ́la o àpòmọ̀ ìṣù lọ́la yẹn àwọn tá a fẹ́ lórí show yìí lọ́la àwọn Christian àwọn Muslim náà àwọn Muslim kankan lè gbẹnu torí pé ó máa ń ní í ṣe pẹ̀lú Muslim gbà míì now máa sọ ni pé wọ́n lórí ètò yìí ẹ̀kọ́ lórí ìṣẹ̀ṣe àti òrìṣà la máa ń discuss no Bible no Quran no Jesus no Muhammad purely Yorùbá la bá wá bí ìṣẹ̀ṣe àti òrìṣà Yorùbá à ń bọ̀rọ̀ kan bàlá lọ́rọ̀ à ń sọ̀rọ̀ Ògún ni à ń discuss lánàá ká tó
máa gbé àwọn èèyàn wọlé ẹ bá ṣe program yẹn ẹ bá máa pa táàbù ẹ máa ń san ẹgbẹ́ èmi ò mọ̀ ń pa TikTok and all that lẹ́yìn Facebook àti YouTube. Fún àwa tí a sì ń bí lánàá Dilo Ògúngbè you are welcome. Now mo lọ ní pé fún àwa tí àwa ń bí lánàá à ń sọ̀rọ̀ Ògún. Mo ní Ògún ọmọ Odùduwà ni kò fẹ́ rí ẹ̀kọ́ ẹ̀ fún wa ni o bí tí mo ṣe ń lọ ibi ìbọ̀gún ẹ̀gàn mo ṣe ń lọ o. Oòduà ló bí Ògún. Ṣẹ́rá àwọn sítórì àwọn irúnmọlẹ̀ kan wọ́n gbọ́ láti kọ̀lé ọ̀run irọ́ ló wà ń bẹ irọ́ ni. Irọ́ tó pọn irọ́ pọ́nbélé ni irọ́ ni. Irọ́ lásán ni. Gbogbo sítórì yẹn wọ́n kọ́lẹ̀ gbà tó Oòduà dé ni. Gbà tó Oòduà dé tó lọ tán náà ṣẹ̀ wọn àwọn sítórì yẹn jọ tán wá gbé sínú àwọn odò fá odò nǹkan tán kàn ṣá káàkiri kó lè dàbí reality irọ́ ló wà mẹ́ torí Oòduà ló dá Ifá lẹ̀ nílẹ̀ Yorùbá. Mo máa sọ̀rọ̀ fá o ó lè má wá jẹ́ àkíní má wọ̀rí mo máa sọ̀rọ̀ fá mo máa sọ̀rọ̀ Ọ̀ṣun mo máa sọ̀rọ̀ Ọya mo máa sọ̀rọ̀ Ṣọ̀pọ̀nná Ọbàtálá gbogbo ọ̀rọ̀ tó pa yẹn pátá la máa jára wọn pẹ̀lú ẹ̀rí tó dájú ẹ̀rí tó dájú dó ẹ̀rí pé àwọn mi ò mọ làákàyè àwọn èèyàn náà ṣẹ́ni táwọn fi máa ń tako pé àwọn kan sọ pé báwọn Muslim kan kọ̀ọ̀kan lè àwọn ògbà gbọ́ ni pé Al-Qur'an ní ìwé tọ́lọ́run tí gbogbo Muslim gbàgbọ́ sọtẹ́nì kan máa kọ̀ kankan nípa ẹ̀ tó yàtọ̀ sí ta gbàgbọ́ àní gbàgbọ́ bọ̀ kò sí divine book fáwọn oníṣẹ̀ṣe tí gbogbo wọn fẹnu kò lórí pé ìwé yìí o ìwé Ọlọ́run ìwé Olódùmarè ni kò sí. So gbogbo tó máa ń fagbárí kọ́lẹ̀ tó ń fi tàn kọ́lẹ̀ la máa tẹ̀lé kò ń ṣe ẹjọ́ wa náà why you blaming us ẹjọ́ wa kọ́ náà ẹ̀yin náà gbèsè làákàyè kọ́mọ Oòduà alánú pàgà pé Professor Wálé Abímbọ́lá a whole professor of Yoruba language bàbá náà ti dàgbà babaláwo ni wọ́n a whole professor prof ni wọ́n fédè Yorùbá kọ́mọ kan tí ò gbọ́ fáyé tó kàn he Ifá lórí ó he Ifá lórí kó máa sọ pé tí wọ́n bá yẹn kọ́ lẹ́ẹ̀kọ́ ní mínì ṣe pé ó yẹ kán yọ ọpọlọ òun náà wò. Ẹ wòye research tí bàbá yẹn ṣe kán tó lè kọ ìwé méjì wọn ni mo ní lọ́wọ́. Ìwé kan wà tán pè ní Ifá kínní kan físìm ìrántí dáadáa mo nílé wọ́n lè tún ṣe míì tán pè ní odù mẹ́rìndínlógún ìwé méjì mo ní. Professor tẹ́yìn máa lè ti gba oyè professor that's the highest rank nínú education láyé lẹ́yìn professor ò lè gba àwọn kan mọ́ lẹ́yìn professor ò lè gba wọ́n ló kàwé jù láyé nìyẹn that's the highest rank in education even no kéwú highest rank nìyẹn tó bá ti gbà ó ti gba gbogbo oyè nìyẹn kò sẹ́ni tó lè kọ́ òun ló máa kọ́ àwọn èèyàn lè kọ́ ẹ mọ́ kíru ẹni yẹn wá sọ̀rọ̀ ń pa Yorùbá nítorí fi lè attain professorship lórí Yorùbá
kẹ́yìn máa sọ pé n tó sọ yẹn kò rí sọ ta ni wọ́ who are you by the bush gẹ́gẹ́ bí àṣà wọn gbòòrò náà bó ni mo lọ ní mo máa gbọ́ ìrìn wọlé mo ń bọ̀ o bó mo lọ ni pé ọ̀rọ̀ Ògún wọ́n ní gbogbo ọ̀rọ̀ tán pa fún wa lórí Ògún irọ́ ló wà ń bẹ̀ Ògún ò ti kọ̀ lẹ́rìn bọ̀ akọ̀rẹ́ ayé wọn bí ni mo sọ pé Oòduà Mọ́kà ló ti wá Àràbù ni Àràbù ló ń jà wá lógun nílé Ifẹ̀ kó lè bá a dá Ifá lẹ̀ nílé Ifẹ̀ a kì í fi fáyan bá ń lẹ̀ Yorùbá kó Oòduà tó dé Oòduà ló kórí ibú bá wa nílẹ̀ Yorùbá wọn ló jagun gbalẹ̀ wa nílé Ifẹ̀ ṣẹ́rí ogun àwọn tó ń pa lọ́mọ Àràbù èdèdìrín ni wọ́n àwọn gangan lọ́mọ Àràbù tí wọ́n mọ Oòduà ni wọ́n Àràbù dẹ̀ l'Oòduà so Oòduà ló wá gbalẹ̀ wa àwa kọ́lá lọ gbalẹ̀ àwọn náà wá gbalẹ̀ wa àwọn náà wá chìtì wa òun àti Lámúrúdù bàbá tó bí nìyẹn mo dẹ̀ sọ wọn pé Oòduà ló bá ìyàwó Ògún sùn lákọ́ngẹ̀ tán fi bí Ọ̀rànmíyàn aláwọ̀ méjì l'Ọ̀rànmíyàn funfun lókè dúdú nsàlẹ̀ kẹ́lọ́n pé Oòduà kìí ṣọmọ ilẹ̀ wa ọmọ Lárúbáwá ni bẹ́ẹ̀ kọ́ mọ́ lọ wọ́n ní Ògún irin ni tẹkinọ́lọ́jì tọ́lọ́run fún Ọlọ́run rọ irin fún gan-an ó lè fi irin dára tó hùn sọ́lánà ó lè fi ṣe ọfà ó lè fi ṣe anything in tèmi wá fẹ́ akínlẹ̀ lórílẹ̀ ní ni pé ẹ̀yin ọmọ èṣù àbí ẹ̀yin ọmọ Odùduwà gbogbo Odùduwà lè ṣù náà ń bọ èṣù náà kò sọ́mọ Odùduwà tí èè bọ èṣù ọmọ èṣù gbogbo wọn mo dẹ̀ sọ fún yín ẹ ṣọ́ra fáwọn ọmọ èṣù àwọn náà balẹ̀ bàbá wa jẹ́ ńlé Ifẹ̀ àwọn náà ń kó bá wa síbẹ̀ gbóríkì èṣù bàbá wọn oríkì èṣù ni pé abániwá ọ̀ràn bá ò rí dá ìwọ tó bá rán dà èṣù abá ẹ wọ́ràn oríkì ẹ wá ń ti àwọn ọmọ èṣù lójú ẹ máa wo làákàyè wọn wá ń yí pé abániwá àrà àwọn dìndìnrìn àwọn ló fẹ́ change ọmọ pàáyé máa sá fún wọn ní golden age 21st century kẹ́ǹkan ló wọn ọmọ èṣù a máa sá fún ẹ̀yìn náà abániwá ọ̀ràn kò ń ṣe ara ọ̀ràn ní eye parọ́ fún wa ọ̀ràn ok ẹ mú wá nù ìwé kankan tẹ́ ti rí ara ẹ mú wá nù ìwé kankan tó ti kí èṣù tó ní abániwá àrà bá òrìdá àfi tẹ́yìn ṣe ń hun lọ́wọ́lọ́wọ́ yìí lẹ́yìn ọmọ èṣù fún wa náà olè yìí lẹ́yìn olè yìí abániwá ọ̀ràn ní ọ̀ràn bá rí ok inú ẹ̀ gbèsè làkà yìí tẹ́ bá sọ pé abániwá àrà ni ẹ wo orí kí èṣù náà wọ́n á ní èṣù onílé oríta èṣù yìí kọ́lé ẹ̀ sí nínú kọ̀rọ̀ oríta ni ibi títí ti pín sí mẹ́ta tó máa gbó ẹbọ sí ẹ máa gbọ́ o Yorùbá náà wá sọ pé àwọn babaláwo tọ́jọ́ mọ Oòduà wọ́n ló ń jẹ tájá ó jẹ èṣù ni ó ṣe kí ni ìtumọ̀ ẹ̀ ó túmọ̀ sí pé ẹbọ tẹ́ ń gbé lóríta yẹn ajá ló máa jẹ èṣù ìwọ tó gbẹ́bọ lọ́bẹ̀ léṣù tí ìwé pọ̀pọ̀lọ̀ yàn sún sẹ́yìn wọ́n ní kó wá rúbọ fẹ́ṣù dídìrín ní ẹni ó wá ń gbé ẹbọ lọ sórí ìta babaláwo tó wá sọ pé ẹbọ oúnjẹ tá jẹ́ oúnjẹ èṣù ni ó ṣe o so òwò dẹ̀ fẹ́ rúbọ èṣù kéṣù má ṣe ẹ́ àbí kéṣù má ṣe ẹ́ wà wá gbé ẹbọ lọ́dà ìwọ gángan lè ṣù tó fẹ́ lọ fájá lóúnjẹ lórí ìta mo ní wọ́n kàn dírẹ́sì
orúkọ èṣù lásán ni ṣe bí Yorùbá máa ń sọ pé èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe ẹ yọ ṣé nǹkan tó dáa nìyẹn èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe ẹ get èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe ẹ jọ ṣíṣe ọwọ́ èṣù dáa ṣíṣe ọwọ́ èṣù dáa lẹ́yìn ọmọ èṣù ṣẹ́gbẹ́ ẹ̀kọ́ náà sá fún yín gan ṣíṣe ọwọ́ èṣù dáa wọ́n ẹ̀ ọkọ̀ ẹ̀ sọ pé kéṣù ṣe yín náà ọkọ̀ Ọlọ́run jọ Allah ṣe mí o Allah jọ ṣe mí o ìwọ bẹ́ẹ̀ lọ́n kéṣù ṣe ṣẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe ń pe èṣù yẹn gangan ló ṣe rí bẹ́ẹ̀ lọ́n kéṣù ṣe èṣù dẹ̀ ló máa ṣe yín gbogbo ẹ̀wọ̀n èṣù pátá èṣù máa ṣe yín o pẹ̀lú ògo Elédùmarè èṣù máa ṣe yín ẹ lè ṣàmì ẹ ṣe ní ṣàmì èṣù fẹ́ ṣe yín pa ni tẹ́ bá ṣàmì èṣù máa ṣe yín pa ẹ ṣàmì èṣù máa ṣe yín ẹ̀wọ̀n èṣù ẹ ṣàmì náà kẹ́hìn ṣe ń bẹ̀rù bàbá yín ni sọ ẹ lè ṣe àbí ẹ lè ṣe náà ẹ mọ̀ pé iṣẹ́ owó èṣù ò dáa níta ìṣe lè ṣàmì ẹ̀ nìyẹn kí ló ń parọ́ sí abániwá ọ̀ràn bá ò rí dá kò ń ṣe ara báwo ẹjọ́ ṣára ní kéṣù ṣe èèyàn ṣára ni tó bá jẹ́ àrà ní ẹ ṣàmì ẹ̀ tó bá jẹ́ àrà ní kéṣù ṣe èèyàn ẹ ṣàmì ẹ̀ náà ẹ dá mi lóhùn ẹ̀yin ẹ ṣàmì ẹ̀ pé kéṣù ṣe yín now ọ̀rọ̀ Ògún tá à ń bá bọ̀ jàre nígbà tó Ògún wà láyé irin ló máa ń rọ náà ṣe máa ń kí pé Ògún ló bá ń lé arọ́ òòṣà míì tó bá lóhun ògbà ikú ló máa pa téṣù ò bá tẹríba fóògùn ikú ló máa pa bóyá ò tẹríba fóògùn ikú ló máa pa ṣọpọnà ọmọ tẹ pé lóòṣà yẹn Ọ̀ṣun tó máa tẹríba fóògùn ikú ló máa pa wọn àbí ṣé lọ́tún nìyẹn náà Ògún lọ́ba ní ilé àárọ̀ òòṣà tó lòun ò gbà ikú lomi apá àmúró oyè kí ló máa pa náà ní bẹ́ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ń bẹ̀ yẹn ni pé irinṣẹ́ tógun máa ń lò nígbà tó wà láyé irin ni ẹ wá wo ibi tí Dídìrín wá bá àwọn ológun dé kò sẹ́ni tó gọ̀ jù tó ológun Ọlọ́run ní ìbúyín o ẹni tó gọ̀ bí ológun òsì kò dẹ̀ sẹ́ni tí èèbọ̀ Ògún náà mọ̀ Oòduà á ní ẹ lọ bọ̀ Ògún kí èèyàn ra mọ́tò tó gún mọ́ ọ́n bọ̀ Ògún fún mo rí mọ́tò kan níbí yìí ní lánàá gbà tí mo jáde mọ́tò yẹn ṣé Toyota bí Toyota náà ni Toyota yẹn 1979 model ni mo ní yé àwọn ogun mọ́tò yìí ńlẹ̀ yẹn ní ẹni oko náà ti máa ń lò oko rẹ̀ ń lò tọ́ 1979 model Toyota Starlet àbí kí ni ìṣe ẹran tó rúkọ ẹ̀ mo ṣe fídíò ẹ̀ o náà bú mo lọ ni pé mo ní Ògún èèyàn nígbà tó àlàyé ìran ni èèyàn nígbà tó kú tán ọmọ ibi tí olórí ẹ wà sàárè ẹ wọn ò rí sàárè ẹ rárá ẹ mọ tán wá ṣe wọn á dá òwe kan lẹ̀ pé gbàbá aládàn a máa fò bẹ́ṣẹ́ bọ́ tó bí òwe yẹn nìyẹn ibi tí wọ́n á lọ ni pé ayé wa fẹ́ bọ Ògún wọn ò wá rí Ògún bọ wọn mọ lórí ẹ̀ wọ́n wá lọ ṣa irin tó ń lò ńgbà tó wà láti fi ń ṣiṣẹ́
tó fi ń rọ àdá tó fi ń rọ ọkọ́ tó fi ń rọ àkọ̀ tó fi ń rọ jígà wọ́n á lọ ṣàjọ wọ́n á bẹ̀rẹ̀ sí bọ́ tí ìbá yìí pé dídìrín wà nú ẹ̀jẹ̀ èèyàn ẹ lọ mú irinṣẹ́ káàtì ẹ lọ mú oògùn Ọ̀rànmíyàn náà tó ń bọ́ ń sìn àbá ní òkè o àṣàtì ẹ lọ́pọ̀ Ọ̀rànmíyàn léèfẹ̀ bọ́n ti rán Ọ̀rànmíyàn ọ̀pá ẹ̀ náà tó ń bọ ọ̀pá níbi tó mọ Oòduà gòdè níbi tó mọ Oòduà gòdè bọ ọ̀pá tó fi ń tilẹ̀ nígbà tó wà láyé wọn ò rórí Ọ̀rànmíyàn wọ́n sì ń bọ̀ lọ́dọ̀ tòun náà o wọ́n sì ń bọ̀ ńbẹ̀ o n tó bí ọ̀pá yẹn máa ṣàlàyé ẹ̀ mo lóògùn wá kú Ògún kú right pàtó Ògún kú tán wọ́n á lọ ń bọ irin wọ́n lọ ń bọ tó fi ń ṣiṣẹ́ nílé arọ́ wọ́n lọ ń bọ irin tó fi ń ṣiṣẹ́ nílé arọ́ ṣe pá gò ló máa pa Ògún a ní kò bí léèrè ṣégbà tó Ògún kú ẹ sọ wípé ó di irin fún àpẹẹrẹ ń sìn ẹjẹ tó gbé yíyà tí ń bọ sí wọn ni pé nígbà tí Ọ̀ṣun kú wọ́n ló di odò ṣùgbọ́n àwọn Ọlọ́ṣun sì rẹ̀ excuse me wọ́n ṣùkú wọ́n ní Ọya dodo náà pè lódò Ọya no problem wọ́n nígbà tẹ́nìkan wà tó ń pè ní ìrókò Olúwéré pàtó òun náà kú ó digi sínú igbó no problem ìbéèrè ni pé ṣé Ògún ló dirin tẹ́ ń bọ ẹ̀yin dídìrín yìí ṣé Ògún ló dirin tẹ́ ń bọ discussion wa nìyẹn ẹ̀yin mú èṣù tẹ́ bá gòkè ṣé Ògún ló dirin ẹ̀kan ṣàlàyé fún wa pé Ògún ló dirin la ṣe ń bọ Ògún náà ẹgbẹ́ yàn wọlé. ẹ máa fẹ́ wọlé kó send request o ẹ máa fẹ́ wọlé kó send the request ṣé Ògún irin that question ṣé Ògún ló dín mo ti sọ pé èṣù kọ́ ni Satan náà a ti sọ yẹn dáadáa èṣù kọ́ ni Satan ni ọ̀tọ̀ èṣù ọ̀tọ̀ èṣù kọ́ ni Satan. Èjì Ẹdẹ sọmọ èṣù ní àkójọmọ ìkojúmọ sọmọ èṣù ní Èjì Ẹdẹ. ọmọ èṣù paraku lè ní. Good of you. Now gbọ́ yín. gẹ́gẹ́ bí èṣù tẹ sọ́kọ́sọ̀ nípa ẹ̀ ẹgbẹ́ oríkì èṣù tẹ fẹ́ bèrè lẹ́kan èṣù láàlú òdúró okùn ajọ́ngọ́lọ̀ ọkùnrin ogun. náà mo bọ̀ ẹgbẹ́ dúró kílẹ̀ kọ́lẹ̀ yìí kìnnà èṣù láàlú kí ni. èṣù láàlú òdúró okùn ajọ́ngọ́lọ̀ òkiri oko ni oríṣiríṣi ẹ̀jẹ̀ kọ̀rẹ́ sí òkiri oko òkiri oko ní ẹ máa gbọ́ nǹkan tí mo sọ fún èṣù láàlú òdúró okùn òkiri oko ẹ má gbé lójú. ẹ gbọ́ nǹkan tí mo sọ fún yín ẹ̀kọ́ tẹ́ mọ̀ pa ẹ̀ tó ń sọ fún yín tẹ̀lé ẹ̀kọ́ tẹ́ ẹ lọ ka ìwé àwọn tó mú ilé ẹ lọ kà. ìgbóni kí bàbá yín ẹ máa gbé farabalẹ̀ Èjì Ẹdẹ ṣe sùúrù náà ẹ lọ ka ìwé tí wọ́n fi kí èṣù òkiri oko kò ń ṣògiri oko. ìwé àwọn tó mú ilé ẹ kà ẹ máa gbọ́ mi ó yá ẹ jẹ́ pé port of correction ẹ jẹ́ pé sample kan sùn. òkiri oko kò ṣògiri oko. ó yá tẹ́ bá gbọ́ tèmi gbọ́ tí ẹ máa gbọ́ mi.
ṣẹ́rí gbogbo wọn ní símbọ̀ ṣẹ́rí símbọ̀ èṣù òun ní okùn òun ní òkúta okùn òkò ní ìtàn àwọn tó mú ilé rẹ̀ yìí kàn sọ ìsìtẹ́ yìí kàn ká ọmọ tó sọ. àní kò ń ṣe ògiri okò èmi kò lè ti ní ní sẹ́ẹ̀. ó yá mo ti gbọ́ ṣẹ́rí símbọ̀ èṣù kò ń ṣe ògiri okò. ṣẹ́rí símbọ̀ èṣù òkúta ni. ok ṣó ti yé yín símbọ̀ èṣù gbogbo àwọn orúmọlẹ̀ wa lọ ní símbọ̀ tiwọn símbọ̀ èṣù òkúta ni Ògún tẹ́ ń sọ yẹn símbọ̀ tí rin ní nígbà táwọn orúmọlẹ̀ lọ tán ó dàbí bẹ ṣe wà yẹn sì kẹ bí tẹ bá bímọ kẹ fi nǹkan kan lélẹ̀ fáwọn ọmọ yín pé nǹkan báyìí nǹkan máa ṣe tó bá lọ tó bá bá yín sọ̀rọ̀ ṣó ti yé yín tí ó dẹ̀ ń jẹ́ ẹ máa gbọ́ mi èṣù láàlú ògiri òkò àjọngọlọ kò ní. ẹ má sọ pé ògiri òkiri òkò. abániwá ọ̀rọ̀ kì í ṣe ọ̀ràn abániwá ọ̀rọ̀ bá ẹbọra tí ń jẹ látọ̀ pa torí pé ọ̀rọ̀ tí ẹ̀yin tágbára yín ò ká òun ló lè máa òun á bá yín ṣe tágbára yín á fi ká ohun tó rújú fún yín tẹ́ ẹ̀ rí ṣe òun ló máa bá yín sọ dẹ̀rọ̀ òun ní ọ̀rọ̀ kì í ṣe ọ̀ràn ẹ̀yin tẹ́lọ́ ń ka ìwé irọ́ ìwé ẹ̀dùn mo ń bọ̀ èjì ẹdẹ ọmọ èṣù ṣé ẹ fẹ́ change òkè ó tuntun di ọ̀rọ̀ kò ń ṣe ara mọ́. ẹ máa gbọ́ ẹjẹ́ ìbẹ̀rẹ̀ ọkọ lọ́wọ́ yín abániwára bá ò rí dá làwọn kan tún sọ o ẹ̀ tó ní ọ̀rọ̀ ní ìsìn. babaláwo tó bá sọ bẹ́ẹ̀ fún yín kì í ṣe babaláwo tó bá sọ pé ara rí tó mú sọ pé ìwé tẹ̀ ń kà àwọn tó ń kó yín lẹ́rú tó ń ṣe ìwé rọ fún yín òun lẹ̀ fi ń bá wa ta àwọn àdè máa kọ̀rẹ́ tí. Oòduà náà kó yín lẹ́rú nílé Ifẹ̀ náà kó wa lẹ́rú nílé Ifẹ̀. ẹ máa gbọ́ mi ṣe rí gbọ́n lọ́ní símbọ̀ gẹ́gẹ́ bí sọ fún gbọ́n lọ́ní símbọ̀ délẹ̀ tó ti yé yín òkúta ní tèṣù tó dì òkúta ní tèṣù tó jẹ́ símbọ̀ tó yẹ pé tó máa parí iṣẹ́ ìtàn iṣẹ́ tẹ bá rán máa jẹ́ tó ti yé yín òkúta yẹn lọ sọ ní Mẹ́kà pé èṣù yẹn tó ń tàṣírí nǹkan tó ṣẹlẹ̀ ní ọmọ èṣù ẹdú àti lọmọkà ẹdú àní ẹdú ẹ farabalẹ̀ ṣe farabalẹ̀ now ẹ ń sọ pé símbọ̀ èṣù ní òkúta àbí. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe jẹ́ símbọ̀ èṣù. símbọ̀ ẹ̀ ni ẹ máa gbọ́ mi. báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. ẹ gbọ́ ní oríkì tí mo kí tẹ́ ń dìnnà pé kì í ṣe bẹ́ẹ̀. ẹ máa gbọ́ mi. ẹ tó máa ń sọ̀kò káàkiri. ok òun ló máa ń sọ̀kò káàkiri. ẹnà òkò ní máa ń sọ oko òkiri oko ní. ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ mi. kò ń ṣe òkiri oko òkiri oko. ẹ máa gbọ́ mi abániwá ọ̀rọ̀ tá ò rí dá ẹbọra tí ń jẹ látọ̀ pa. abániwá àrà bá ò rí dá ẹbọra tí ń jẹ látọ̀ pa. babaláwo kankan ò lè sọ bẹ́ẹ̀ fún ìwé rọ́tẹ̀ yìí ń kà ní àwọn tó kó wọn. àwọn èèyàn náà náà sọ pé àwọn náà ń gbé àti abániwá àrà ni. ẹ̀gbọ́n ni ọ̀rọ̀ ń sìn tó bá pé ó rújú tọ́rọ̀ bá ròyìn lójú gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe tọ́rọ̀ bá ròyìn lójú tí kankan lè kókó tó máa gbẹ́bọ tó bá ní ẹni máa ń kẹ́gbẹ́ tètè gbà tó Ifá bá sọ pé ìdí èṣù ní kẹ́gbẹ́bọ yẹn lọ tó ti yẹ yín ọ̀rọ̀ yẹn á dẹ̀rọ̀ bẹ́ẹ̀ abániwá ọ̀rọ̀ tá ò rí dá ẹ̀bùn láti ń jẹ́ kọ́kọ́ pa. èjì ẹdẹ ṣé òótọ́ ni wàhálà tó máa ń sọ wípé oúnjẹ tájẹ́ òjè èṣù ni ó ṣe. oúnjẹ tájẹ́ máa jẹ báwo oúnjẹ tó kù máa jẹ torí pé ọ̀rẹ́ ni wọ́n oúnjẹ tó gùn máa jẹ ó náà èṣù á ṣe fún un. irọ́ Ògún kọ́ oúnjẹ tájá ó jẹ èṣù ni ó ṣe. àṣepa àwọn lásán pé àṣepa wo ni nǹkan tẹ̀ ń pa ìwé lẹ̀ ń ka ìwé amúnilẹ́rù lẹ̀ ń kà. ìwé amúnilẹ́rù tí àwọn pòfẹ́sọ̀ yín kọ. ẹ máa gbọ́ pòfẹ́sọ̀ ló ṣì wò pòfẹ́sọ̀ wo ṣé pòfẹ́sọ̀ tó pé ó débi ìwé ni ìwé Ifá ni Ifá ń ṣe ọ̀rọ̀ ìwé òyìnbó tó kọyín lẹ́rú ló ń kọyín níwèé Ifá o máa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn babaláwo ni àwọn oníṣẹ̀ṣe ló máa lọ kọ́ ọ̀rọ̀ pé babaláwo yẹn ta ló kọ́. ẹ máa gbọ́ mi gbogbo ìwé irọ́ tẹ̀ ń pa irọ́ tó ń pa ẹ̀yin náà gbọ́n sí ẹ̀yin náà gbé sílẹ̀ káyè bẹ́ àgbàlagbà pé kéèyàn máa sọ fún yín pé ohun tájá máa jẹ èṣù máa ṣe oúnjẹ tó gùn máa jẹ. ẹ la ohun tájá òjè èṣù ni ó ṣe. oúnjẹ tó gùn máa jẹ ni oúnjẹ tó gùn máa jẹ èṣù máa ṣe ẹran ẹ máa gbọ́ ṣẹ́rí ẹran Ògún ẹ máa gbọ́ mi ẹran Ògún ni ajá jẹ́ ohun tí Ògún máa jẹ ni èṣù wọ́n sọ pé èṣù máa ṣe Ògún ajá ló máa fún Ògún ó ti yé yín oúnjẹ tí Ògún máa jẹ èṣù máa ṣe ajá lẹ́ran Ògún. ok mo bọ̀ èjì ẹdẹ ṣé ìgbà kan náà ni Ògún àti èṣù jọ ló gbà ni. ṣe rí àwọn orúmọlẹ̀ ti wá ọ̀rọ̀ wa ni àwọn ìtẹ́yìn sọ yẹn àwọn tó bá wọn jórúkọ lẹ̀ ní sọ nínú ayé pé èèkàn bí Ògún ní ṣùgbọ́n wọn bí ní Kétu ló rọ̀ wá. ṣé ń gbọ́ mi wọ́n bí ní Kétu ló kù sí ìgbélé sísí èṣù
àmì Ògún tí Oòduà bí ló rọ̀ wá. ẹ máa gbọ́ mi wọ́n bá wọn jẹ́ orúkọ ni ṣẹlẹ àwọn tó ń wá gọgọgọ tó jẹ́ rúmọlẹ̀ tiwa wọ́n rọ̀ wá ni wọn níyàwó ní bàbá. ẹ lọ sà. ẹ kí rí i pé wọ́n rọ̀ wá tẹ̀yìn mọ̀ ẹsẹ̀ fáwọn ló gbé wá. kí ni ẹ̀rí ifá pé torí ifá tẹ̀lé Oòduà ni o gbóná ti rọ̀ wá. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ṣé ifá dá wálé ayé ni. ìbọn kó fájọ ni Oòduà ló gbé fáwọn Oòduà ni. wọ́n kó fájọ ok ṣé nígbà tó kó ẹ máa gbọ́ kójọ ní ìkíni. ẹ máa gbọ́ mi ṣe nígbà tí gẹ́gẹ́ bí lẹ́sẹ̀ṣẹ̀ ṣe tí fájọ jẹ́ kó yá àwọn orúmọ tó jẹ́ kó yá àwọn èèyàn wa ṣó ti yé yín nígbà tí Ọ̀rúnmìlà tó fẹ́ rọ̀ wá sí ọmọ fẹ́ rọ̀ wá sí ayé ó rọ̀ wá pẹ̀lú àwọn gbarúmọlẹ̀ tó ti yé yín. Ọ̀rúnmìlà rọ̀ wá ṣé Ọ̀rúnmìlà àtàwọn Ògún wọn jọ ló gbà ní. ẹ máa gbọ́ mi irúmọlẹ̀ ni àwọn Ògún jẹ́ irúmọlẹ̀ ni Èṣù jẹ́ ṣóyé yín irúmọlẹ̀ ni Ògún jẹ́ irúmọlẹ̀ ni Èṣù jẹ́ irúmọlẹ̀ ni Ọ̀ṣun jẹ́ irúmọlẹ̀ ni àwọn ajé jẹ́ ṣẹ́rí Ọ̀ṣàjé ọ̀tọ̀ ṣẹ́rí Ọ̀ṣun irúmọlẹ̀ ni ṣẹ́rí àwọn orin tẹ́yìn gbé pé ẹ ló sọ pé Ògún kan wọ́n bí níbì kan Èṣù kan wọ́n bí níbì kan àwọn tó bá wọn lórúkọ ni. èjì ẹdẹ tí ń dà pọ̀ ṣé ìyàtọ̀ wà láàrin òrìṣà àti irúnmọlẹ̀ ni. dáadáa 100%. kí ni ìyàtọ̀ wọn. ìyàtọ̀ tó wà láàrin òòṣà àti irúnmọlẹ̀ ni wípé àwọn irúnmọlẹ̀ àwọn ni ẹni tí wọn ò bí tí wọn ò níyà wọn ò ní bàbá tó ti yé yín tí ó dẹ́ pé wọ́n dẹ́ pé kò dẹ̀ sí ibi tí wọ́n sípa ibi tí wọ́n bí sí rẹ̀ àbí wọ́n pa àbí wọ́n ṣe kò sí orí wọn bẹ́ẹ̀ tó pé wọ́n dẹ̀ ti padà ṣe rí àwọn òòṣà ni àwọn ẹni tí èèyàn bá bí tó wá jẹ́ alágbára àbí tó wà ṣírí tó ní agbára tó wá ní agbára yẹn tó wá ń ṣiṣẹ́ ara iṣẹ́ ìdánú. èjì ẹdẹ mò ń gbádùn yín ẹ bá mi dárúkọ irúnmọlẹ̀ mẹ́rin àtòòṣà mẹ́rin. ok àkọ́kọ́ ń sìn irú àwọn àgbàlagbà ń sìn tá à ń pè ní àwọn ẹlẹ́yẹ irúnmọlẹ̀ ni wọ́n ò bí wọn. àwọn àjẹ́ Èṣù wọn ò bí bẹ́ẹ̀ ni Èṣù wọn ò bí ṣó ti yé yín Ògún wọn ò bí Ọbàtálá wọn ò bí ṣó ti yé yín Ọ̀ṣọ́yìn wọn ò bí ṣó yé yín Ọ̀ṣun wọn ò bí ṣó yé yín. so ìjẹ ẹjẹ àgbẹ̀rún. ẹ̀gbọ́n mi mọ́ mo ní òòṣà ńlá. ẹ ń dárúkọ àwọn irúnmọlẹ̀ lọ ní o. mo ní àwọn irúnmọlẹ̀ tí wọn bí Ọ̀ṣun wọn bí Ògún wọn bí Èṣù wọn bí òòṣà ńlá ṣó ti yé yín wọn bí òòṣà ńlá àwọn yẹn nípa àwọn jẹ́ àwọn wá ní òrìṣà ń gbà yẹn. irú ajé ń sìn òrìṣà ajé ó wà. ṣé wọ́n bí òun ni. wọ́n bí ajé nìyà wọ́n bí ajé. wọ́n ní bàbá àti ìyá. ṣebí ọmọ Sẹ̀mí Adé ni ṣó ti yé yín so àwọn tí wọ́n bí òòṣà ajé àkọ́kọ́ ni lẹ́sẹ̀ ẹbẹ̀. àti wo. kí lorúkọ ẹ. Ọya tó wọlé ń lera. wọn bí Ọya o ṣe ń gbọ́ mi àwọn tó bá wọn jórúkọ wà àwọn tó bá wọn jórúkọ lẹ́yìn tán lọ tán ọ̀tọ̀ nìyẹn àwọn tó bá wọn jórúkọ lẹ́yìn tí wọ́n lọ tán jórúkọ wọn. ẹ tí ì dárúkọ àwọn òrìṣà o ajé nìkan lè sọ o òrìṣà ajé àwọn tó òrìṣà. òrìṣà ajé dẹ́kan bẹ̀ kí lorúkọ ẹ òrìṣà ajé ẹni tí ro òrìṣà ajé ìyẹn kí ni. Ògún lọ bá lé arọ yẹn ṣé ó bá jẹ́ òkọ ni. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe wá jọba ti arọ gbọ́dọ̀ tún jẹ́ ọmọ. ó bá wọn jórúkọ ni torí kò bá èèyàn lò gbà irúnmọlẹ̀ ni wọn àwọn náà bí ọmọ sílẹ̀ sáyé. ẹ lẹsọ gbogbo òsì ń bẹ oríkì Ògún lẹ ní Ògún lọ bá ń lé arọ kí ni túmọ̀ ẹ̀. mo sọ fún yín pé àwọn kan bá wọn jẹ́ orúkọ nígbà táwọn irúnmọlẹ̀ yẹn lọ tán. Ọbàtálá Ọbàtálá pọ̀ sí náà
no ẹni tó wà nínú. ṣe rí ìgbà táwọn rúmọlẹ̀ yẹn lọ tán àwọn èèyàn bá wọn jẹ́ orúkọ ó dàbí kí n bí ṣe wà yẹn sì máa pera mi ní Ifá èmi Ifá ṣé mi ní Ifá ni kí wọ́n á ní ìmọ̀ kí lágbára èṣù náà bá èṣù jẹ́ orúkọ ni àbí ṣe gbọ́ tó ṣe ní Kétu. àwọn èèyàn ń bọ́yàn jórúkọ ni ṣé èṣù jẹ́ èèyàn ni ẹ̀mí ni wọ́n spirit ni wọ́n ṣé èṣù jẹ́ èèyàn ni. èmi fẹ́ kẹ́ clarify ẹ̀ níṣẹ́ ṣé ìtàn bí ní Benin Republic yẹn Kétu yẹn ó bá jẹ́ orúkọ ni àbí. ẹ̀yin lẹ́mọ̀ kí wọ́n bí èṣù kan ní Benin Republic ẹni èèyàn tó bá ń jẹ́ èṣù tó jẹ́ èèyàn ni wọ́n bá wọn jẹ́ orúkọ ni. èèyàn náà ń pè ní òkè wọ́n bá wọn jẹ́ orúkọ ni. kiri òkò tẹ́ ẹ ròyìn lẹ́ẹ̀kan ṣé spirit máa ń sọ̀kò ní spirit kò sọ̀kò ẹ̀yin gbà pé spirit wà. òkìrí òkò kí lẹ lọ sọ̀kò fún Mẹ́kà tí ẹ bá gbà pé spirit kò sọ̀kò kí lẹ lọ sọ̀kò fún. ẹ̀gbọ́n tí mò ń sọ mi ì fẹ́ ká yà ni o ẹ fi mọ́ kálẹ̀ o tí mo sọ ni pé Yorùbá sọ pé bí òkìrí òkò ní èṣù wọ́n ní onímí iṣu mi láàróyè iṣu fún ṣé spirit máa ń ṣù fún ẹlẹ́gùn sùkúl láàróyè iṣẹ́ jẹ ṣé spirit máa ń ṣe. ẹ máa gbọ́ mi tẹ́bẹ̀ sọ ló ṣe rí ẹ máa gbọ́ mi ẹ mọ bí ilẹ̀ Yorùbá ṣe rí ẹ mọ̀ pé òwe náà fi àwọn bàbá ńlá wa tó bá yín sọ̀rọ̀ tó máa ń tìrìnà mọ́ tó bá bá yín sọ̀rọ̀ méjì wọ́n á fi òwe ṣàkàwé ọ̀rọ̀ náà sí ṣó ti yé yín so ẹ lè fi ọ̀rọ̀ tó ń ṣe ẹ máa gbọ́ mi tó bá sọ pé onímì ń ṣu mí láàárọ̀ ń ṣù fún ó ti yé yín so ó ń jẹ́ kó yé yín pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn náà ló lọ sí ó ń jẹ́ kó yé yín pé nǹkan tí ó ju agbára yín lọ nígbà tẹ́yìn sunkún lọ bá ẹ̀yin bí àkọ́kọ́ ilé fẹ́ kó ṣe bí ẹ fẹ́ kí nísìn ọ̀tá dìde tì yín báyìí sìn ọ̀tá dìde tì yín báyìí sìn bí àwọn bíi mẹ́fà sunday tì yín sìn wọ́n bá yín jà sìn ẹ wá wò pé kí lẹ lè ṣe tẹ̀lé fi ṣẹ́gun wọn Ifá wa yín kẹlẹ̀ rúbọ lórí àwọn mẹ́fà yẹn ẹ wá rúbọ ibi tẹ́yìn fúnra yín ò lérò pé ẹkún yín dé ọdún èṣù yẹn wá ṣe kọjá abẹ fún yín ó bá yín ṣẹ́gun. tí òkè yẹn lówó tó ń pa àbí. oríkì ẹ ní. ó béèrè yẹn oríkì ẹ òkè oríkì ẹ. nínú iṣu nílà àróyè iṣu fún. ẹ máa gbọ́ ẹni tó ní. mo ń bọ̀ tó bá yẹ pé lóòótọ́ ní tẹ̀ ń sọ yìí ẹni tí ó lè rí wájú rẹ́yìn ní èṣù náà. bẹ́ẹ̀ ni oríwájú ó rẹ́yìn. ẹ ṣeun èṣù yẹn lẹ́nìkan wá lọ bá gbé àdín yìí o Jamiu sọ kúmọ̀ kó kì í jáde ó ní kí n fún ẹ ṣé ìmọ̀ràn láde kó fèṣù tó ẹ gbọ́dọ̀ tó lè ṣùlù wáyé ló rẹ́yìn. a dà fún yín ṣẹ́rí ìgbà tí àwọn rúmọlẹ̀ yẹn tọ́rọ̀ wá sílẹ̀ ayé 16 tọ́rọ̀ wá sílẹ̀ ayé oníkálukú wọn ló bímọ tó ti yé yín àwọn ọmọ wọn náà wọ́n fún wọn sí ń bọ̀ ẹ̀ tẹ́lẹ̀ oníkálukú ń jorúkọ tó fi èṣù yẹn fi pọ̀ tó pọ̀ bímọ so èṣù tán wà tán fi ń jà tó lè rán lọ fi jà. àwọn ọmọlẹ̀ náà tún bímọ àwọn spirit yẹn tún bímọ. èṣù tó wálé ayé gangan ó bí ọmọ sílẹ̀ ṣó ti yé yín àwọn orúkọ yẹn náà èṣù máa ń jẹ́ ẹ máa gẹ́ẹ̀tì bára wọn sùn spirit bá yàn sùn kò bá èèyàn sùn kò bá èèyàn lò gbà àwọn wálé ayé fúnra wọn wọ́n dẹ̀ fẹ́ra wọn. ok wọ́n mú ìyàwó alátọ̀run. Ṣàngó kọ́ ló fẹ́ ya ni ṣé Ṣàngó fẹ́ ya ni ṣé Ṣàngó fẹ́ ọ ya ni. èjì ẹdẹ iṣẹ́ gbọ́n tẹ̀ ń sọjá ṣé Ṣàngó tó jọba ní Ọ̀yọ́ òun náà nínú mọ́lẹ̀. Ṣàngó wo ló jọba lọ́yọ̀ọ́ èèyàn nìyẹn wọ́n bá wọn jẹ́ orúkọ ni wọ́n bá wọn yẹn tó jẹ́ òrìjínà jẹ́ orúkọ ni. ọkàn bá jẹ́ orúkọ àwọn yẹn wá agbára ó túmọ̀ ní pé nísìn. àwọn yẹn wá agbára wọ́n dẹ̀ rí so wọ́n dẹ̀ sọra wọn di bẹ́ẹ̀. òkè nígbà tí àwọn ọmọ yẹn àwọn spirit yẹn ń bọ̀ látọ̀run tó ń bọ̀ látọ̀run wọ́n wá múyàwó wọn dání àbí. múyàwó dání báwo oníkàkú wá sílé ayé tó ti yé nígbà tí lẹ́sẹ̀ fà. ẹ bọ́ báwo lè ṣe wá bímọ. ṣé wọn ò ní fẹ́ra wọn ni àjẹ́ òsínú wọn ni ṣáàjẹ́ òsínú wọn ni Ọ̀ṣun òsínú wọn ni. ok àjẹ́ lè ṣu fẹ́. ọmọ bàbá yìí àjẹ́ lè ṣu fẹ́. ṣé obìnrin kọ́ lọ̀ṣun obìnrin kọ́ ni àwọn àjẹ́ ni. ẹyin lè tó ní spirit máa bá spirit fún. yes now spirit kì í bára wọn ó yẹ ní sùúrù ok ayélujára ògbà ìwà yẹn sìn pẹ̀lú iye ọdún tẹ̀síwò láyé sìn so káfí àwọn rúmọ̀lẹ́lẹ̀ ṣé ẹ̀yin ìgbà pé àwọn spirit kan wà tó ń bára wọn sùn tó ń fẹ́ra wọn tó ń jẹ́ ọ̀nṣẹ́ alábàlábí tiwa tó yẹ pé wọ́n dẹ̀ ń bímọ ìgbà kan wà. bíà
wọ́n á dẹ̀ ara wọ́n á dẹ̀ bí abara àbí. ṣẹ́yìn ò rí tí méjì abara wọn sùn wọ́n á dẹ̀ bí abara. wọn dẹ̀ níbi ṣẹ́yìn ọ̀hún náà mọ́ ṣé wọ́n náà mọ́. ṣé ohun tí ìkà máa rí. mo ń béèrè lọ́wọ́ yìí ṣé wọ́n náà mọ́ ni. ẹ máa gbọ́ nǹkan tí fẹ́ sọ. wọn ò lè lọ́mọ láéláé ní tá à rí ṣe máa bí ta máa rí. mo ti gbọ́ ti yín. ní tá à lè rí ó máa bí ta máa rí. ẹ máa gbọ́ nǹkan tí fẹ́ sọ fún yín. ṣe rí àwọn ọmọ ẹjẹ́ ńláǹdì ọ̀rọ̀ tẹ́ béèrè ṣe wá rí àwọn ọmọ tí wọ́n bí yẹn. spiriti èṣù spiriti ní ìṣòro spiriti nígbà àtàwo wọ́n lè wá tún bímọ wọ́n wá bí ohun táwa máa rí. kí ló dé tí wọn ò ní bí òun ló fi jẹ́ pé ò ṣàlàwá fúnra wa torí pé bàtà gbé wálẹ̀ tán lọ fáwọn náà ń bímọ tán ló fi jẹ́ pé àti irun orí dé àtẹ́lẹsẹ̀ wa òòṣà ni wá títí kan àwọn wa tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa bọ́ tó ti yé yín àwọn ló yẹ kó yé wa débẹ̀ tó ti yé yín àwọn ló yẹ kó àṣẹ tó dẹ̀ sílẹ̀ gbé. ẹ̀kọ́ ló ṣe láṣẹ ń tírìtì ń sìn gẹ́gẹ́ bí irun mọ̀lẹ̀ tẹ́lẹ̀ èṣù bímọ. spirit ẹ pé spirit ń tà lè rí spirit àbí kékeré mọ̀ tó ń gbọ́ ní spirit. spirit ní tán lè rí irú mọ̀lẹ̀ àwọn tó kọ́kọ́ wá ló gbà kọ́kọ́ wá ló gbà àwọn tó kọ́kọ́ wá ẹ máa gbọ́ mi àwọn tó kọ́kọ́ wá. ẹ sọ pé spirit ni wọ́n ẹni spirit ni wọ́n. spirit lè ṣe fojú rí. ṣé èèyàn ti wà ní ayé gbà yẹn ni àwọn lọ́wọ́ ló gbà lọ́wọ́ fàyè lẹ̀ fún yín lọ́wọ́ fi ẹ̀kọ́ lẹ̀ fún yín gbà tán bí àwọn ọmọ lẹ̀ tán lọ àwọn ọmọ tó lẹ̀ fílẹ̀ náà alágbára ni gbogbo. èèyàn ti wà láyé náà ẹ mọ iye àtàlẹ́ náà ti lè ti sí àwọn èèyàn àtọ́ ti dé. ok ẹ̀yin náà gbàgbọ́ nínú ẹ̀yin náà gbàgbọ́ nínú pé wọ́n bu yẹ̀pẹ̀ ọwọ́ dání àbí. 100% ẹ̀sán tó wà láyé gbà yẹn. ẹ ṣeun ṣé n tẹ́ wọ́n sọ ni pé ńgbà tí wọ́n dé agere méjì ọ̀run àtayé tí Ọbàtálá tó lédi tí wọ́n á mu tí yó. ṣẹ́rí ẹ lè máa ṣẹ́rí ẹ máa gbọ́ mi ṣẹ́rí tẹ bá béèrè ọkọ ìbéèrè ní èmi béèrè lọ́wọ́ yín ni nà án. ẹ sì ń sọ̀rọ̀ ètò èṣù kan ẹ ti kú ọbẹ̀ ẹ jẹ́ kọ́ọ̀tì parí ibẹ̀ yẹn ẹ ti fò síbòmí. ọ̀rọ̀ èṣù tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹníyàn bu àdí sórí èṣù mo ṣe ń sọ lọ ẹ tuntun kó bẹ́ẹ̀ jẹ́ kí n délé ẹ jẹ́ kí bẹ́ẹ̀ land ẹ parí ibẹ̀ yẹn ẹ tuntun bọ́ síbòmí. ó wá ń sọ wá ẹ jẹ́ parí ẹ̀ bóyá ẹ̀gbọ́n tí mo ń bọ̀ bóyá ìparí ẹ̀gẹ́ tí mo sọ ṣé kò rí i pé irọ́ lẹni yẹn pa fóun ni. mo wá fún yín lésì pé. kémi kan mo ràn kó àbàjẹ́ fún. ẹ máa gbọ́ ẹ máa mo náà fẹ́ sọ fún yín òun wá fún yín lésì pé gbogbo ń pàtó wá sí láyé tó oníkàkú wọn bí ọmọ èṣù náà ló bí wọn oníkàkú ó dẹ̀ ní orúkọ tó ń jẹ́ so ti yẹ ìkan wà nú àwọn kan wà wọ́n fi ń jagun ni wọ́n fi ń kojú ọ̀tá ni ìkan wà wọ́n fi ń tọrọ oore gbogbo ni nínú àwọn ọmọ tó bí yẹn tẹ bá pè pé òun rè báyìí ni mo jẹ́ kó tó mi lọ́wọ́ tẹ fún nìkan tó fẹ́ tẹ fún lóúnjẹ bóyá ó fẹ́ gba kókó adìyẹ àbò fẹ́ gba òbúkọ àbò fẹ́ gba epo tẹ wá fún ẹ máa rí nǹkan tẹ́ ń fẹ́ yẹn ọ̀tọ̀ nìyẹn ṣé yìí tẹ́ ń sọ pé aládìí yẹn wọ́n fi ń jà ni aládìí yẹn ara àwọn ọmọ ẹ̀ náà ṣì mọ̀ ara àwọn ọmọ èṣù ni ẹ gẹ́ẹ̀tì mi ẹ ti gẹ́ẹ̀tì mi o. mo ń gbọ́ yín àníṣe ẹ̀yin lẹ sọ pé èṣù ẹ tí ì la o èṣù rí wá ó rẹ́yìn àwa parọ́ fún èṣù pé jámì ní kí n fún jámì mọ̀ pé kì í jẹ àdín o ó ní kí ládìí bá mi lọ ṣe o ṣé èṣù mọ̀ pé wàá parọ́ fóun ni ṣé mi fọ̀rọ̀ èmi rán ládìí. ẹ máa gbọ́ mi tẹ́yìn bá ṣe nǹkan tí ò dáa fún tó dẹ̀ mọ̀ pé kò tó lè fi bá yín jà nìyẹn tó bá lọ bẹ èṣù yẹn pé lágbádá báyìí ó fojú díẹ̀ lára mi tó dẹ̀ ní pé kò sí ọ̀tọ̀ lè ṣe nǹkan báyìí ló ṣe tó bá fún láti kọ́ lọ bá yín jẹ́ máa bá yín jà. ẹ jọ ṣé kò yẹ kí èṣù lè mọ̀ gẹ́gẹ́ bí irun mọ̀lẹ̀ pé rọ́nà wá pa fóun. irọ́ ọlọ́pàá fún báwo ó fẹ́ kó lọ bá yín jà ni ó fẹ́ ràn ni ó fẹ́ kó lọ bá yín jà ni. ẹ gbọ́ mi yé ooo ó dàbí kẹ lọ sọ́dọ̀ kẹ lọ pa mọ́ mi kọ competition against mi lọ́dọ̀ ọlọ́pàá kẹ parọ́ mọ́ mi. kọ́wọ́ invite mi èèyàn nìyẹn o wọ́n invite mi wọ́n sọ pé n tó sọ mẹ́rin ẹ̀rọ ló kẹ́ni ò ti dáràn nísìn èṣù tó wá jẹ́ irun mọ̀lẹ́ ọlọ́pàá ò rí wájú kò rẹ́yìn ó pọ̀ tó wá pọ̀ ni o tó ẹ pé lóòótọ́ abániwá ọ̀ràn bá àkọ́ ni èṣù nísìn mo ń bọ̀ àní mo ń bọ̀ ẹ̀jẹ̀ ńlá n fẹ́ mórí kí èṣù yẹn padà wípé abániwá ọ̀ràn bá ò rí dání èṣù sìn ọwọ́ apárọ̀ mi lọ́dọ̀ èṣù mò ń bọ̀ sẹ́ mò ń bọ̀ sẹ́ àní mò ń bọ̀ ẹ̀rí pọ́ràn ni èèyàn apárọ̀ mọ́ mi lọ́dọ̀ èṣù tó rí ó mọ tí mò ń bá bọ̀ ó mọ̀ pé ọmọ wa pa fóun
ó wá sọ fún mi pé kí lè bá rán èṣù níṣẹ́ aburú sẹ́ni tí mo fẹ́ bá jà ẹni tí mo fẹ́ bá jà máa sọ pé èṣù Jamiu mọ̀ pé ò kí ń jẹ àdín o ó dẹ̀ sọ pé Jamiu sọ pé kí n fún ẹ ládìín ṣé kò yẹ kí èṣù mọ̀ pé lọ́wọ́ apá fóun tí mo bèèrè ní ẹ̀ràn ẹgbẹ́ èèyàn gidi ni. ẹ máa gbọ́ mi èèyàn gidi ni ẹ máa gbọ́ mi ẹ ti sọ ọkọ tó fẹ́ sọ òun mo sọ fún yín pé èṣù nígbà tó wálé ayé tó bímọ tó ń ká kó wọn jẹ́ orúkọ tó ń jẹ́ èṣù náà ni wọ́n èyí tó ń jẹ́ ta jẹ́ ọ̀tọ̀ tó ń jẹ́ tó fi ń jà ọ̀tọ̀ èṣù tó fi ń jà ló máa ń sọ bẹ́ẹ̀ fún pé iṣẹ́ kan ẹ̀ iṣẹ́ tí wọ́n yàn rè ó yá ìjà rè wà lọ́jà ẹni yìí bàbá mi fẹ́ kó lọ́ọ́ bá mi bá èèwọ̀ nǹkan tí yóò fẹ́ lọ́ máa fún ló máa fi lọ bẹ̀. ó yá for example ó tún máa pé nígbà tí èṣù wà láyé gangan ẹ̀gbọ́n tí mo sọ ń bọ̀ èjìdé. for example sì ṣé ń gbọ́ mi. èṣù ẹ̀ tó ń gbọ́ ni. for example sì ṣe mọ̀ pé sì bá ṣe wà yín sì inú ibi nǹkan tẹ́ gbàgbọ́ nú ẹ̀ ni pé Quran Ànábì àti Allah lẹ́ni gbàgbọ́ nú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ń gbọ́ mi. nẹ́tíwọ́kì ǹjẹ́ ìgbà tí Kùránì yìí tí wọ́n ń sọ táwọn èèyàn yìí sọ pé Ànábì jẹ poison tó fi kú ṣé Allah yẹn ò ríran pé kò rí pé Ànábì fẹ́ jẹ poison ṣèbí Allah yẹn ló dá yàtọ̀ ọ̀run lọ́dọ̀ títí yín ṣé Allah yẹn ò rí pé Ànábì fẹ́ jẹ poison nínú ẹran kó tó jẹ kó jẹ. tábà plé platform ti Kùránì a máa ṣètù yẹn tèmi pé ẹ clarify pé èṣù sẹ́ tó jẹ́ irun mọ́lẹ̀ táwọn èèyàn fojú nígbà tó wà láyé táwọn fojú rí báyìí àwọn fojú ọjà àbọ̀. wọn fojú rí èṣù tí wọ́n fojú rí èṣù tí àwọn rúmọlẹ̀ àwọn ìṣà tí wọ́n ti di àwọn èèyàn tó ti di òṣà ní tó tẹ̀ sọ̀rọ̀ àwọn olórúkọ. mi sọ àwọn tó bí o. ẹ máa gbọ́ mi. ṣé àníṣe àdín wà nínú tí èṣù máa ń jẹ nígbà tó wà láyé. èèwọ̀ ẹ̀ ni. ìsàtórí èṣù. èèwọ̀ ẹ̀ ni. wọ́n dẹ̀ rí ọmọ tó èèwọ̀ ẹ̀ ok èèwọ̀ ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ṣé ọmọ èṣù ló ní àdín jẹ́ èèwọ̀ fún ni àbí èṣù fúnra ara ẹ̀. ohun tó ti jẹ́wọ̀ fún bàbá ó ti jẹ́ fọ́mọ ohun tó ti jẹ́wọ̀ fún bàbá ó jẹ́ fáwọn ọmọ náà èèwọ̀ ó ti jẹ́wọ̀. àwọn tó wá ń bẹ èṣù lọ́wọ́ ẹ̀ ṣé èṣù náà ń bẹ lọ́wọ́ ẹ̀ ni àbáwọn ọmọ èṣù. ẹ máa gbọ́ mi ṣẹ̀rí símbọ̀ yẹn mo ń sọ fún pé símbọ̀ yẹn tó máa tí ẹ bá ti ṣe bó ṣe yẹ kẹ́ ṣe ó máa dá yín lóhùn kò sí ìtẹ̀ pé tó dá yín lóhùn. kò dá yín sọ̀rọ̀ símbọ̀ o. kò sí òun náà ni òun ló máa ránṣẹ́ òun lè máa ránṣẹ́ òun lè máa ránṣẹ́. ṣé ẹ fẹ́ rí èṣù ṣojú tẹ́lẹ̀ fífún lájì ni bọ̀ símbọ̀ yẹn lẹ máa pè lẹ máa fún èṣù tó máa fi lọ. símbọ̀ yẹn lẹ máa pè lẹ máa fún símbọ̀ yẹn lẹ máa pè lẹ máa fún. lẹ máa pè lẹ máa fún àbí. ìyẹn símbọ̀ èṣù fún ara ẹ̀ àbí. bẹ́ẹ̀ ni símbọ̀ èṣù gẹ́gẹ́ bí símbọ̀ tí ó fi lẹ̀ tó ń gbé táwa ti ṣe báyìí tó bá ti pàpọ̀ ṣe báyìí a máa jẹun. ìjọba sọ ni pé ṣé símbọ̀ àti èṣù ṣọ́ máa ń communicate kan tó ránṣẹ́. ẹ̀gbọ́n tí mo sọ ni ìgbà tó ṣe ń bọ̀ ní ayé mo tún ṣe jẹ́ yín pé ẹ bá fẹ́ bá òun sọ̀rọ̀ ẹ bá ti ní nǹkan báyìí nípasẹ̀ nǹkan báyìí mo máa dá yín lóhùn so ti yé yín ó dàbí ifá náà jẹ́ pé ìtì ifá náà fi ń bá ifá sọ̀rọ̀. mo ń bọ̀ ntẹ́mi wá wípé tẹ́ẹ̀tì dàmí lóhùn ni pé àní ṣé ìgbà èṣù ni. ẹni pé kí ni. fún ẹ léèwọ̀ o. èrè. ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi. ẹ nà mo ń gbọ́ yín tó fi fàdínrán tí mo gbọ́n lẹ́nu ẹ wá pa fóònù. òun mo ṣe sọ fún yín pé nǹkan agbára ìjà tó ń ní nìyẹn tó lè fi bá yín jà so òun tó lè fi bá yín jà náà ni kó fún ní èèwọ̀ ẹ̀ kó dẹ̀ fẹ́ kó lọ bá yín. ṣé ok ẹjọ èèwọ̀ yẹn parọ́. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń bóun jà ó dẹ̀ fẹ́ kí yẹn lọ gbèjà òun ni so ṣẹ́rí àwọn èèyàn la sọ wípé là ń sọ pé Jamiu ló ní kí n fún ẹ o àwọn èèyàn nìyẹn bá ṣe máa rán nìyẹn pé àti tí mo fún ẹ yìí èmi kọ́ mo fún ẹ ẹni tó fẹ́ kó lọ bá òun ni olóògùn fún ẹ ìyẹn tó mi fẹ́ fún ẹ lélẹ́yìí
tó bá dé màá fún ẹ lákòókò adìyẹ tó bá dé tó bá lè bá mi ṣẹ́gun ẹ màá fún ẹ lákòókò adìyẹ yìí ṣùgbọ́n àdín yìí o ẹni bí yìí o. tó ṣàbániwọ́ ọ̀ràn báwo rí dá. ẹ máa gbọ́ mi ṣe rí yẹn ọ̀tọ̀ ni ṣe rí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀gbọ́n tí mo sọ fún yín ni èṣù láàlú ògiri kò ajọ́gọ́lọ̀ ọkùnrin ogun abániwá ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ tá ò rí dá ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀ pa mẹ́kà èṣù mẹ́rin lẹ ti pa. gbogbo ń tẹ̀ ń sẹ́ bẹ́ẹ̀. òde ni ìyẹn wọ́n fi mọ́ta sẹ́nu ni. gbogbo ń tẹ̀ ń sẹ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ẹ̀. èṣù tẹ́tí sọ̀pọ̀ fún láti yá many years mẹ́rin lẹ ti pa mẹ́ wọ́n fi mọ́ta sẹ́nu ni. Hello Prince jàre ó dà pọ̀ pẹ̀lú ọmọ tó kàn wọ́n jàre ohun tá à ń bí léèrè tí ò dára lóhùn. Hello Ustaz. Ṣẹ́yìn oṣù ọmọ èṣù àwọn èṣù lẹ́yìn náà. Ọmọ èṣù ni wá o. Now ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ èjì ẹdẹ ṣẹ́yìn tún lópinion mi lórí ẹ̀. Ṣé rí ibi tí màá ti mọ̀ ní at the beginning of this issue mo ti ń follow yín. Okay. Thank God I have opportunity of talking to you today. Okay. Ṣé rí èṣù tẹ́ rí yẹn? Okay. Ṣé ń gbọ́ mi? Okay. Ara àwọn irúmọlẹ̀ wa ni right from the beginning kó tó padà di òrìṣà. Irúmọlẹ̀ ló máa ń padà di òrìṣà. Okay. Ṣé ń gbọ́ mi sà? Mo ń gbọ́. Ṣé rí tẹ́ bá wo a lot of àwọn irúmọlẹ̀? Àwọn náà jẹ́ tẹ́ bá wọnú Bíbélì tẹ́ wọnú Quran, most of them ló wà níbẹ̀. Ó ti yé yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́kọ́ ṣe gẹ́tọ̀rọ̀ mi. Tẹ́ bá lọ wo ọ̀rọ̀ Kristẹni, ìṣẹ̀ṣe àti Mùsùlùmí. Àti ẹ̀bá ìwà religion má wọrí mo máa lọ síbẹ̀ yẹn ní ìwà true Bible àbí Quran àbí whatever. Orí nǹkan tí èèyàn bá lọ mú nǹkan láti source. Ṣé rí orísun ṣe pàtàkì ní gbogbo tá a bá ń ṣe Ustaz. And I so much believe pé ẹ̀yin fúnra yín máa believe nínú orísun which is the beginning bí nǹkan ṣe wá. Origin ẹ ṣe sà. Now when we are talking about the origin rí èṣù tẹ́ rí yẹn ìkan nínú àwọn alágbára láti ìṣẹ̀wá ni tó jẹ́ pé gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́ẹ̀kan tí màá yẹn ṣe ń sọ pé it's a spirit. Ṣé lọ́pọ̀lọpọ̀ nínú gbogbo wọ́n wá ó ti Ògún ó ti Ẹ̀yìn ó ti àwọn tó padà wá di òrìṣà. Bíbí la máa ń bí òrìṣà irúmọlẹ̀ wọn kì í bí Ustaz. Ṣé gẹ́tọ̀rọ̀ mi? Ṣé rí nígbà tí àwọn irúmọlẹ̀ wọn yẹn lọ tó ń bọ wọn ó yé yín sìn la wá ń padà bí àwọn tó jẹ́ pé nígbà míì tí ẹ̀mí yẹn bá mú ọ̀pọ̀lọpọ̀ ló ń padà wá di òrìṣà. Àwọn tó tá padà wá bí tọ́dọ̀ òrìṣà yẹn ló jẹ́ pé tẹ́ bá rọ̀pọ̀lọpọ̀ ẹ bá lọ wo ìtàn wọn. Prince ẹdú ẹ má bínú o ọkọ tí short. Èjì ẹdẹ sọ wípé Ògún ó fẹ́ kan náà àwọn àjẹ́ wọ́n jẹ́ spirit lògún spirit lèṣù spirit ni àjẹ́ wọ́n wá fẹ́ra wọ́n wá bí àrọ́ndẹ́ ọmọ tó tún pè léṣù ṣó possible kí spirit méjì bí tó máa rí. ṣẹ́rí tí bá ní kí n lọ sínú ibẹ̀ yẹn ó deep gan. tó bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn àjẹ́ máa fi ibìkan yé yín tẹ́ bá ń wò nípa ọ̀rọ̀ àwọn àjẹ́ láti ìṣẹ̀wá náà ti wà tí Ọlọ́run ní òun lòun dá wọn. Ntọ́lọ́run ṣẹ́rí tí ohun tí Kùránì bá sọ Bíbélì èmi ò kì í takò mo jẹ́ èèyàn tí mo máa ń fi kan wò kan kí n lè di òtítọ́ mú. Ṣẹ́gẹ́tọ̀rọ̀ mi ó ní èmi ni mo dá àwọn àjẹ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ní mo ló sọ bẹ́ẹ̀ o. ẹ ṣe very nice mo ń bọ̀ ṣe rí nínú Bible ẹ má wọrí màá wá jáde fún yín ká tó sọ̀rọ̀ tán nísìnyí. ẹ máa wá àti ẹ nà ó. ẹ má wọrí èmi á wá jáde ní bàṣẹ lásán inú mi dúpẹ́ máa tà àti kàkà ẹ kà fúnra yín tí ń ṣe mi ni mo dẹ̀kọ́ Bible ó ní èmi ni mo dá àwọn àjẹ́ nítorí pé pàṣẹ ni mo fi wọ́n ṣe fún àwọn ọmọ aláìgbọràn. ok ẹja rí bẹ́ẹ̀ ní Bible torí Kùránì ò sọ bẹ́ẹ̀ o. ẹ ṣe ẹ jẹ́ kó lérí abẹ kí n máa fi bá ọ̀rọ̀ lọ. so ṣé ẹ rí n tó ṣẹlẹ̀ ní pé apadà wá ń bí àwọn èèyàn ní ìrántí eléyìí àbí ìrántí tọ̀hún tó fi ń di bíbọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá à ń sọ tá à ń pè lóríṣà lónìí wọn kì í kú. Prince ẹ ti gẹ́ẹ̀tì mi o Prince ẹ gẹ́ẹ̀tì mi o. àníṣe èṣù wọn ní spirit ní n tá à lè rí. bẹ́ẹ̀ni. bákan náà àwọn àjẹ́ à lè rí wọn. bẹ́ẹ̀ni. Èjì ẹdẹ wa sọ wípé èṣù ó fẹ́ kan náà àwọn àjẹ́
jẹ́ spirit wọ́n wá bí èèyàn tá a lè rí wọ́n ní ṣó possible. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn tí à ń bí wọ̀nyẹn ṣe ń gbọ́ mi tí wọ́n rí wọ̀nyẹn ẹni. wọ́n ní spirit méjì wá bí èèyàn. Bẹ́ẹ̀ ni spirit méjì kọ́ ọ̀rọ̀ spirit méjì kọ́. Spirit la jẹ́ tí èṣù fẹ́ náà. Ẹ máa gbọ́ wọn mo ṣe ní tá a bá lọ sí eré abẹ yẹn àtú nǹkan tí ò yẹ ká tó àníkù lórí bí àná tọrọ bá pọ̀ jù fún àwọn ìgbàgbọ́ tèmi pé ìta lè rí kò lè bí ohun tá a máa rí o. Bẹ́ẹ̀ni. Báwo wá ní spirit méjì ṣe máa bí ohun tá a máa rí. Mo ń bọ̀ ṣe rí èèyàn bá ti wá ní ẹran ara lè pa ojú pọ̀ kán bí nǹkan ẹran ara náà máa bí. Dandan nìyẹn. Ṣé ti gẹ́ tọ̀rọ̀ mi ẹ ṣe gan sí tẹ̀sán yẹn so ṣe rí ẹ jẹ́ ká mú àwọn ibẹ̀ yẹn kúrò ká sọ àwọn nǹkan tó máa yí àwọn èèyàn. irọ́ a lè mú kúrò mọ̀dí tá a ṣe lè mú kúrò. Bẹ́ẹ̀ni. ṣe rí tá bá ní ká mú kúrò ó máa dá confusion sẹ́mi àwọn èèyàn. Ṣe rí bẹ̀ yẹn àṣàkù ẹ̀ ni. Báwo ni ẹni tó bí ọ̀rọ̀ yẹn ìta wa ń claim ni pé èṣù ọmọ Kétu Benin Republic ni. Ẹ máa gbọ́ tẹ bá lọ́mọ Kétu Republic. gẹ́gẹ́ bí èèyàn kò ń ṣe irúnmọlẹ̀ kankan. Máa gbọ́ tẹ bá lọ́mọ Kétu Republic that is your own belief. ìyẹn lè fẹ́ yàwó. ó lè bímọ tó ní pé ẹran ara wa lòun náà. but èṣù tó ń ló ràn wá látọ̀run yẹn tó gbé spirit lòun ó wá fẹ́ àjẹ́ tó jẹ́ spirit ó wá bí èèyàn kò possible. Ṣẹ́rí ẹ máa gbọ́ absas mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo sọ pé ẹran ara ló máa padà fọ́ọ̀mù ẹran ara. Dandan nìyẹn. Ẹran ara ò ní bí spirit. Láíláí. Ẹ ṣe sà ṣẹ́rí tí mo fẹ́ fi yé yín bẹ̀ ni pé mo fi ní tá a bá ní ká máa tú lọ a ní touch àwọn episode gan topic tó wà nílẹ̀ so in which that I want us to treat the topic on ground. Okay. All right. Ẹ sọ̀rọ̀ nípa èṣù lẹ́ẹ̀kan. Ẹni báwo ni no mo fẹ́ di topic kan mú lára tèṣù. Ẹni nìkan mú àdín lọ sórí èṣù. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ ni ó dà pé treaty yẹn ti ń bẹ̀rẹ̀ tí ẹ̀rí bẹ̀ yẹn yanjú. Ẹ̀nà ó wá ń sọ pé Jamiu lórí kí n fún ẹ Jamiu mọ̀ wípé o kì í jẹ àdín o ó wá ní kí n fún ẹ bá mi lọ bá jà. Ọlọ́run má jẹ́ arógun àdánwò. Ṣẹ́gẹ́ mi gbogbo ọ̀nìràdánwò mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan àmì Ọlọ́run ṣe rí ẹ lọ wo inú Bible ọkùnrin kan wà ní Muslim náà olórúkọ gbàgbọ́ orúkọ à ń pè ní Job ó ti yé ẹjá fà ìyẹn lẹ fẹ wọ́n ní Yorùbá ní tó bá jọra wọn la fi ń wéra wọn èèpo ẹ̀pà ó jọ kó sí ẹ̀lírí mò ń bọ̀ stars ṣé bí Ọlọ́run wa ló jókòó tí Sátánì kì í ṣèṣù Sátánì ni o tó lọ fi ẹjọ́ ẹ̀sùn pé ọkùnrin yìí o tí ìyà bá jẹ kò ní gbà ẹgbọ́ tí ìṣòro bá dé bá Ọlọ́run ṣe gbà láàyè mò ń bọ̀ Ọlọ́run ṣe gbà láàyè kó lọ dán wò. ṣe pé kó lọ dán wò kí kó lọ bá jà. àìní sùúrù stars mi. dán wò ọ̀tọ̀ bá jà ọ̀tọ̀. stars mi ẹni sùúrù àtàdánwò àti bájà ẹni sùúrù láyè sìn àti bájà àtàdánwò ọlọ́mọdé àárẹ̀ kankan ń bẹ̀ àníràdánwò. àlè sábà dánwò náà. ẹni sùúrù ṣẹ́ráwọn àdọ́tún náà gbọ́dọ̀ rí àdọ́tún ní ìyá ṣẹ́ráwọn kan wọ̀nyí tá à ń rí yìí àfi ń kọ́gbọ́n ni o wọ́n ló dá ká fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ostars mọ̀ ń bọ̀ wọ́n ló dá ká fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n ju ká fi ọ̀rọ̀ ara ẹni kọ́gbọ́n ànífọ̀rọ̀ ara wa kọ́gbọ́n o àdánwò ní ìṣẹ̀lẹ̀ sí wa o ṣẹ́gẹ́ tọ̀rọ̀ mi ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń wò wọ̀nyí wọ́n lọ bu àdín sórí kíní kan wọ́n ṣe kíní kan wọ̀nyí ṣe rí ìṣẹ̀lẹ̀ lọ́ọ́rán ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá ń gbàdúrà ẹ kì í gbàdúrà mọ́ta yín ẹ ní dárúkọ ẹ èyí tẹ́ bá mọ̀ tẹ́ bá lọ dárúkọ ó lè má jó nǹkan ló dẹ́ṣẹ̀ ṣó ti yé yín kó jẹ́bi tẹ́ ẹ̀ fojú sí lọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ṣe ti gẹ́ta rí yẹn ṣe gẹ́tì tí mo sọ yẹn sọ ló fi jẹ́ pé òjọra wọn àdúrà la fi ń jà wọ́n dìbò mẹ́sàn orúkọ mi fún èṣù ni fún àpẹẹrẹ. tẹ́ ẹ̀ bá ṣe bad kò ní bá yín jà kò ní bá yín jà ibi tí mo lọ gan lẹ dé yìí. ẹ máa gbọ́ èṣù tó jẹ́ spiriti tó mọ tó wà lẹ́mìí ẹ tó ń sọ̀rọ̀ ọmọ Jamiu pé Jamiu kọ́ ló rán ẹ irọ́ ló wá pa fún mi.
ẹ ṣe ustaz ẹgbọ́n ẹ ti sọ̀rọ̀ ẹ ti ṣẹ̀kálẹ̀ ètò kúrò lórí ibẹ̀ tí màá yẹn ò lè sọ lẹ́ẹ̀kan mo fẹ́ bá yín sọ yìí you can give such a thing to èṣù kó bá yín lọ ṣe nǹkan báyìí the moment ẹ máa gbọ́ mi owó lè parọ́ fún ṣẹ́rí spirit ríwájú rẹ̀yìn bọ́ ṣe sọ lẹ́ẹ̀kan wọn ò parọ́ ṣẹ́rí tẹ́yìn ò ẹ máa gbọ́ Mr. Jamiu tẹ́yìn ò bá jẹ̀bi èṣù ò ní ṣe yín láburú. ẹ̀gbọ́n tí mo sọ ṣé mo jẹ̀bi o mo gbọ́ yín dáadáa mo jẹ̀bi o mo jàre o pé ẹ tiẹ̀ kó wá parọ́ fún mi ná. ẹjọ kí ẹ pé lóòótọ́ mo jẹ̀bi kí ló pé fẹ́ parọ́ fún mi fún. ọ̀ya ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n bá yín jọjà rí yẹn tèmi ti rí tí mo ṣẹ́rí mi ní sọ tí mi ò rí tí mi ò mọ idán yẹn ṣẹ́rí tẹ bá mú àdín yẹn lọ tó bá jẹ́ lé babaláwo lẹ mú lọ kí gbogbo ẹ̀ tó wà lórí bíi máa gbọ́ báyìí sí ẹ rí pé babaláwo ò ní bá yín ṣe kí ni mo sọ fún yín sà ṣe ti kọ́ gbọ́ pọ́ǹtì kan yẹn àwọn kọ́ ló máa ń bọ̀ àní ẹ farabalẹ̀ ibi tí màá ti bínú sí yín nìkan má jẹ́ ń sọ̀rọ̀. ok ẹ sọ̀rọ̀ yín. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ṣẹ́rí àwa gbélé yín lọ́wọ́ àdíyẹn nìyí torí ṣẹ́rẹ́ ni tó bá mọ òun lóbìnrin tó mọ ikú tó pọ̀ bẹ̀ kì í jí pọ́nlá. ẹ ṣé bàbá mi àwa ní nǹkan tẹ́ ẹ máa sọ ní ẹ máa sọ fúnra yín ẹ máa gbọ́ bí tẹ́yìn tí ń yẹra o toró mọ̀ pé èṣù yìí tó bá yẹ̀dí ọ̀rọ̀ wò tí kì í ṣe tó jẹ́ irọ́ ló bá wá ṣé ń gbọ́ mi sìn mo ń gbọ́ á padà já ẹni yẹn lógun kò ní í já ẹni tó rán sí lógun torí kì í ṣe òun ẹni yẹn ò ṣẹ̀ òrò ìyẹn kẹ́kọ̀ọ́ ọmọọṣẹ́ tí èṣù ń ṣe níbẹ̀ yẹn number 1 ṣe rí ọ̀nà kejì usas mo ń bọ̀ tó bá jẹ́ babaláwo tó máa ń yẹ nǹkan wò tí kì í ṣe oníkánjúkánjú ẹ tó lọ gbéṣẹ́ yẹn fún wa wò yín bá a ní kílẹ̀ ni yẹn ṣe fún wa nìkan báyìí a wá lọ gbé ifá sílẹ̀ a lọ yẹ ifá wò a sọ fún ẹ kó má ṣe tó fẹ́ ṣe nítorí pé ni yóò jẹ̀bi ẹ tèmi ti rírí tí mo ti mọ̀ rí tọ́dẹ̀ bí mi nínú ilé tó ti ń lo ifá tí ẹ ń gbọ́ mi sìn má dán wò kó má bàa jẹ̀bi kó má para jẹ̀bi alẹ́ nìyí tó bá ti jẹ́wọ́ kí ló ṣe láàrin ìwà tá a ti sọ àwa wo nǹkan sí i no kì í ṣe báyìí lọ́rọ̀ ṣe rí báyìí lọ́rọ̀ ṣe rí gbé lọ síbòmí má wàá ṣe lọ́dọ̀ mi ṣẹtigẹta nìyẹn so ṣe rí ẹjẹ ọsọ láàrin yẹn ṣẹrí ìtẹ mú wá yẹn analysis ti ẹ̀yin àti babaláwo nìyẹn. èṣù náà lè fẹ́ lọ bẹ̀ níṣẹ́ èṣù kan ò sí ń bí ibi tẹ́ ẹ ti bá èṣù náà lé babaláwo lẹ́ ti bá. mo ń bọ̀ sẹ́ ṣé o pé ẹ fẹ́ bẹ èṣù lọ́wọ́ ẹ̀ ẹ bá mi bọ ẹ bá mi normally èèyàn lè ṣẹ́ lóòótọ́ tó má gbé fàjọlẹ̀ á mọ̀ pé ó ṣẹ́ lóòótọ́. Very nice. àníṣó yẹ kó parọ́ fún èṣù pé lágbájá báyìí kí ló lè mẹ́ èṣù lágbájá báyìí ṣẹ̀ mí o ń fẹ́ wá mi dí pẹ̀lú ẹ̀. ọ̀ya osas. wọ́n ẹ̀ tó ti máa lọ parọ́ fún wípé ó mọ̀ pé ò kì í jẹ àdín ó ní kí n fún ẹ irọ́ ló pamọ́ náà. ẹ ṣe usas ẹran ara nìyí ẹran ara lèmi ẹran ara everybody ṣe eré má jẹ́ ń tàn yín ẹ jẹ́ kí n ẹ jẹ́ ń sọ nǹkan fún yín ṣe rí ẹran ara lè parọ́ ó ti yé yín ẹ bá gbọ́ ẹran ara lè lọ parọ́ ẹgbọ́n náà àwọn àwùsàṣẹ ní sọ̀rọ̀ tẹ bá ń sọ̀ sí mi lẹ́nu àwọn yòókù ní kọ́gbọ́n wọn ní gbọ́ o àwa fẹ́ kí wọ́n lẹ́nu ni o èmi fẹ́ kọ́gbọ́n lọ́dọ̀ yín o mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà kọ́ lọ́dọ̀ mi láti ń dárú àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀ ṣe rí ẹran ara ó ṣeé ṣe fún ẹran ara kó parọ́ o kódà ẹlòmíì ò bẹ̀rù ọlọ́run gan parọ́ wájú ọlọ́run o ṣe gẹ́tọ̀ ọ̀rọ̀ mi nísìn ẹ jẹ́ sọ fún yín ọlọ́run ló máa ṣèdájọ́ mọ̀ pé onírọ́ ni ẹ́ kí ọlọ́run kì í sì já ọlọ́run mọ̀ pé ló ń pa. ẹ máa gbọ́ mi ustaz ẹ máa gbọ́ náà ustaz ẹ ní sùúrù náà. a teacher when teacher is teaching then the student will cool down and learn. ó ti yẹ wọn á listen teacher kan lè kọ́gbọ́n tí teacher sọ tẹ́yìn bá sọ̀rọ̀ máa dákẹ́ ẹ jọ̀ọ́ ṣẹ́rí tó ṣẹlẹ̀ ní pé ẹran ara lè kúrò lè ti yàn ṣe oríṣiríṣi nǹkan ṣùgbọ́n níwájú òrìṣà àbíwájú orúmọlẹ̀ àbíwájú ọlọ́run ọba kò sí ẹ̀dá tó lè sọ pé òun mọ́ ṣòwò tó lọ parọ́ yẹn wàá gbẹ̀san irọ́ tó lọ pa tó bá dẹ̀ sòótọ́ ẹ̀san ẹ̀ náà wà ṣẹ́gẹ́tọ̀rọ̀ mi sọ ẹni tó mú àdín lọ tó lọ parọ́ níbẹ̀ torí ibi tá a yí sí rí ọ̀rọ̀ yín sìn bíbi irọ́ pípa ni ìkíní ẹlẹ́ẹ̀kejì níbi pé ṣé nǹkan tó lọ ṣe ṣé irúmọlẹ̀ ò mọ̀ ni pé irọ́ ló ń pa kálukú àgbẹ̀san tó ṣe ustaz mi. ẹ̀gbọ́n tí ẹ ti gẹ ọ̀rọ̀ ẹ̀san kọ́ lèmi ń sọ fún àpẹẹrẹ lórí irọ́ pípa náà ni nà. mo ń bọ̀ fún àpẹẹrẹ ń sìn mo lọ bá ọlọ́run
lágbájá ó mọ̀ pé o ò láìkí ọtí mímu o ó dẹ̀ ní kí n mu sí kí n fún ẹ o ẹjọ́ sórí mi pé. ṣe bí èèyàn lẹni tó lọ mú fún. ìbéèrè ni náà. ẹ mo ní ṣe bí èèyàn ni ìbéèrè àǹfààní mọ fún yín náà. oṣù tó wá jẹ́ irun mọ́lẹ̀ tó rínú tó ríta spirit lòun o àwa ẹran ara àwa gbé irọ́ wá bá kò wá discover pé irọ́ là ń pa fóun bẹ́ẹ̀ni lóòótọ́ ẹnìyẹn ṣẹ̀mí no problem ó ṣẹ̀mí lóòótọ́ mo dẹ̀ fẹ́ kí èṣù bá mi dí pẹ̀lú ẹ̀ ṣé dandan kí n parọ́ fún èṣù kó tó lè dí pẹ̀lú ẹ̀ lèmi ń béèrè náà. ọ̀dà mo fẹ́ sọ nǹkan fún yín Usas ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ yín lọ sọ́dọ̀ yín fúnra yín Usas mo fẹ́ bẹ́ẹ̀ lè béèrè kan ṣé a máa lè dá mi lóhùn. má dá yín lóhùn. bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ parọ́ rí kì í ṣe níwájú òòṣà ẹ náwó yín sókè tẹ wà tí mo ń wo yìí korokoro ìpẹ́ ẹ̀ parí irọ́ kan ẹ̀ parí. mi ì ṣe ní parọ́ rí èèyàn ní mí náà. àbá kí ló ń ṣe yín Usas náà ẹ máa jẹ ẹ kú lórí ọ̀rọ̀ yẹn tún gbé mi sílẹ̀ ẹ jẹ́ ká filẹ̀ kò sẹ́ni tó mọ̀ àtẹ̀mí tí mo sọ̀rọ̀ àtẹ̀ kò sẹ́ni tó mọ̀ ní ìdí kan àbí ìdíkejì lẹ́ẹ̀gbẹ́ kan àbí kò síbi tí èyí kan tí ó ti yẹn sìn. no òun la ṣẹ́rí kò sẹ́ni tí ara ẹ̀ mọ́ ẹni tó mú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ fún ẹ. prince mo mọ̀ lọ́kọ́ rẹ̀ lọ ibi tí mi lọ ni wípé àníṣe èṣù ẹ̀yìn tí kẹ́hìnbó kò ń ṣe pé wọ́n bí kánú bá bí í sìn ní agbọ́ yẹn pé èèyàn lè ṣù wọ́n lè parọ́ fún èèyàn kó dẹ̀ jà on your behalf but èṣù tá à ń sọ yìí spirit ni. the same thing we are saying here you just don't want to admit. ẹ̀yin lè fẹ́ gbà spirit lè ṣù orínú oríta ó mọ̀ pé tó wá bá òun yìí irọ́ ló wá pa fóun ṣé kò mọ̀ ni ẹni kò mọ̀ wọ́n á parọ́ fóun. Okay. The same you want to force somebody to admit on your own, which is you don't want to listen to any explanation. Ẹ máa gbọ́ mi. Báwo ṣe rí ẹni tẹ́ ẹ lọ sọ fún yìí? Ẹ máa gbọ́ mi, irọ́ lẹ lọ gbé ba, jẹ́ ká admit irọ́ náà lọ gbé ba. Òun ló kù kò George now. You've taken this thing to it. Spirit ni kò ń ṣe èèyàn. Ẹ ṣe ní ta ló rọ́ lọ́run rí? Ọlọ́run náà Ọlọ́run wa tá à ń sìn ta lórí rí? A máa gbé lọ́lọ́ bọ́lọ́. Ẹ̀mí ni Ọlọ́run gbà lọ́wọ́ wa. Ibi ẹnu yìí lẹ lọ fi sọ̀rọ̀ ńbẹ̀ náà kò mú yín sílẹ̀. Ṣé Ọlọ́run máa wá gba ẹ̀rọ yẹn lọ́wọ́ wa? A lọ bá báwo lẹ ti fẹ́ mọ̀ bóyá gbà bí kò bá? Ó dà báwo lẹ ti fẹ́ mọ̀ pé tẹ́ mú lọ yẹn pé irọ́ ni lágbájá yẹn pa àbóòtọ́ ló sọ báwo lẹ ṣe máa mọ̀? Ó máa dùn mí àpò ẹ try gan o ẹ try gan bóyá ẹ gẹ́ẹ̀tì rárá. Ayọ̀ Òkìkí time dẹ̀ ti lọ mi lè gbìyànjú wọlé mọ́. Ayọ̀ Òkìkí àwọn máìkì yín ti kọjá. I have 3 minutes more. Yeah. Hello, ẹ sọ̀rọ̀ time ti lọ. Mi kí ló ju 1 hour lọ. Okay. Dólé àbí? Àwọn tí mo fẹ́ béèrè question lọ́wọ́ ẹ̀ ti bọ́ sálẹ̀ bẹ́ẹ̀ lónìí. Àwọn èèyàn ọmọ tó ń lè máa sọ jàre. Okay, Orísun Báre àbí? Orísun mi Báre. Orísun mi Báre ẹ ò tẹ́ bá ti wá ó tó dọ̀la ni pẹ̀lú ògo Ọlọ́run ẹjá pẹ̀lú ọ̀la pẹ̀lú láago 11 bọ̀ ọ̀la yẹn a máa sọ̀rọ̀ nípa Christmas òun tàbí sọ̀rọ̀ ọ̀la ni pẹ̀lú ògo Ọlọ́run ẹjá mo kí gbogbo yín o mo kí Prince mo kí Èdì Èjì Ẹdẹ àti gbogbo àti abáadá ṣètò Ọlọ́run kó wà pẹ̀lú wa Ọlọ́run á jí wa re ó dàbọ̀ bye.